Welcome to iSeen TV. Please like, share, comment, and subscribe. Thanks for watching. tó mú kí ọkọ̀ bọ̀ sórí ìkànnì iSeen TV ní gbogbo ibikíbi tẹ́ ti ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́. iSeen TV yìí náà nílé yìí ẹ ṣé tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì iSeen TV. ọba Akeem Ọwọ́adé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ kábíyèsí o, àwọn ti fohùn ránṣẹ́ sílẹ̀ fún ààrẹ Ìbà Gani Adams pé àkókò ti tó o. Bẹ́ẹ̀ ni àkókò ti tó láti gbé ìgbésẹ̀ akọni láti gba ìran Yorùbá sílẹ̀, wípé ibi tó bá sì lé báyìí náà lèèyàn bá kọni. Bẹ́ẹ̀ ni bàbá sì fi ọ̀rọ̀ ńlá sílẹ̀ tí wọ́n sọ wípé kí Ìbà Gani Adams kó gbé ìgbésẹ̀ láti gba ìran Yorùbá sílẹ̀, torí wípé àwọn ajínigbé tí wọ́n pọ̀ káàkiri báyìí ní gbogbo ilẹ̀ Yorùbá. Bàbá wa sọ̀rọ̀ pé gẹ́gẹ́ bí olórí ilẹ̀ Yorùbá àwọn wá pàṣẹ báyìí kí Ìbà Gani Adams á lè rántí náà pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni Ìbà Gani Adams ti jáde tán sọ wípé àwọn ọba ò fáwọn láṣẹ, àwọn ọba ò fáwọn ní go ahead. Ìdí nìyẹn táwọn ò ṣe lè gbé ìgbésẹ̀ kankan, ìdí nìyẹn táwọn ò tiẹ̀ ti lè ṣe anything àfi tí àwọn bàbá àwọn ọba àwọn bàbá tí wọ́n bá sọ pé tó ó ti yá. Bẹ́ẹ̀ ni kábíyèsí sílẹ̀ sì gbé ìgbésẹ̀ yìí tán sọ pé tó ó ti tó àkókò báyìí kí ààrẹ Gani Adams kí wọ́n lọ kojú àwọn agbésùmọ̀mí tó wà nínú gbogbo igbó wa káàkiri. Gbogbo ìwé ìròyìn pátápátá náà ló sì ti gbé ọ̀rọ̀ tí mo sọ yìí, òun náà lẹ́ ń wò yẹn, torí ẹgbẹ́ nǹkan tí ìwé ìròyìn sọ pé Aláàfin urged Gani Adams to engage traditional rulers on Yorùbá insecurity. Bẹ́ẹ̀ ni pé gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni kí ààrẹ Ìbà Gani Adams kí wọ́n tètè kí wọ́n lọ káàkiri. Bí wọ́n ti ń kúrò lọ́yọ̀ọ́ kí wọ́n lọ sí ọ̀dọ̀ kábíyèsí Ọ̀ọ̀nìrìnṣà. Bẹ́ẹ̀ ni olórí aládé gbogbo kí wọ́n lọ síbẹ̀. Bí wọ́n ti ń kúrò níbẹ̀ kí wọ́n lọ sí gbogbo àwọn ìlú ńláńlá nílẹ̀ Yorùbá àti ní kéréje gan tó bá dà ti jẹ́ pé wọ́n ti ń jọba ń bẹ̀, láti lọ bá láti sọ fún wọn pé tó ẹ̀yin bàbá mi o, àkókò ti tó o, ó yẹ ṣígun fún mi o. Nǹkan tí Aláàfin Ọ̀yọ́ sọ náà nìyẹn, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì ti ń gbé tí ń gbà bí ẹni gbàgbọ́ tí pé ìyẹn kó rí bẹ́ẹ̀, ó yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ jẹ́ sáré ka díẹ̀ ní ìwé ìròyìn yẹn náà kí tó máa sọ àwọn kankan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń sọ pé ó yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀. Aláàfin of Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé on Sunday charged the Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land, Ìbà Gani Adams, to commence a wide-ranging consultation for local and traditional intervention with the traditional ruler, community leader, and key stakeholder to stem the wave of insecurity in Yoruba land. Ọwọ́adé, in a statement by the Director of Culture and Public Relations, Ademola Adeniyi, in Ibadan, the Oyo State capital, said the initiative was aimed at establishing practical community-driven support system that would complement the former security structure, particularly in intelligence sharing and early warning mechanism. The monarch said the action are not only necessary but time sensitive and must be pursued within the framework of the Constitution of the Federal Republic of Nigeria, ensure full alignment with the lawful security operation. Pé àtọlọ́pàá rẹ̀ àti army àti police ó gbọ́dọ̀ bá gbogbo wọn ṣe papọ̀. Ó jẹ́ nǹkan tí Aláàfin of Ọ̀yọ́ ọba Akeem Ọwọ́adé kábíyèsí bàbá tí wọ́n sọ wípé wọ́n gbọ́dọ̀ bá lọ bá gbogbo àwọn lọ́balọ́ba kí wọ́n bá wọn ṣèpàdé, pé ìgbésẹ̀ tó kàn yìí òun ni pé kí gbogbo lọ́balọ́ba fọwọ́ sí, sódà tá bá ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ yẹn kò ní dàbí ẹni wípé àwọn kan sọ pé àwọn ò mọ̀ sí nígbà tó bẹ̀rẹ̀ o, àmọ̀ sí. Ṣùgbọ́n eléyìí tó wá jẹ́ ìròyìn ibẹ̀ tó jẹ́ gbàǹkangbì ibẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tún wá ń sọ̀rọ̀ wípé kò yẹ kó rí bẹ́ẹ̀, wípé torí wípé ìgbésẹ̀ tí wọ́n ní kí Gani Adams gbé lọ́wọ́lọ́wọ́ ẹ̀ náà ni Sunday Igboho ti ń gbé lọ́wọ́lọ́wọ́ ẹ̀, pé kí ló dé tí àkúkú pàtọ̀pọ̀ káàtọ̀ sójú kan kí ìtọ̀ yẹn bá lè hó, tó ṣe bí òwe àwọn àgbàlagbà pé ká bá pàtọ̀pọ̀ ìtọ̀ á hó. Pé sí Sunday Igboho kúkú ti gbé ìgbésẹ̀ yìí àti ó ti lọ sí Kogi,
gbogbo ìgbómìnà Okun láti Okun gbogbo àwọn ìgbómìnà náà wọ́n retí Sunday Igboho, àwọn ní Kwara ní gbogbo àwọn náà retí Igboho. So Igboho tí ń gbégbèsè yìí already a rí nǹkan tó ṣe ní àwọn Okunland láìpẹ́ ní Kogi, gbogbo àwọn èèyàn náà sì fọwọ́ sí pé Sunday Igboho kárí òótọ́ akọni òótọ́ gbàgbá sùn lọ yẹ pé ìgbésẹ̀ tó gbé yìí ìgbésẹ̀ akọni ni pé ó yẹ kí gbogbo àwọn ọba kí wọ́n fọwọ́ tì lẹ́yìn ni bó ṣe yẹ kó rí nìyẹn pé kò yẹ kí Aláàfin tó ṣẹ̀ṣẹ̀ tó sọ pé kí Gani Adams kó tó ṣẹ̀ṣẹ̀ tó lọ mọ́ dá tiẹ̀ ṣe lọ́tọ̀. Ìdí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ oríṣiríṣi nìyẹn wípé kò yẹ kó tó dá tiẹ̀ ṣe lọ́tọ̀ wípé torí wípé nǹkan ẹyọkan náà ni gbogbo wa ń jà fún tí í ṣe ààbò nílẹ̀ Yorùbá pé ó yẹ kí kábíyèsí sọ fún Gani Adams ni pé náà tí Ìgbòho kúkú ti bẹ̀rẹ̀ rẹ̀ ń sìn ẹ̀yin dẹ̀ nílé ẹ̀yin náà ti láwọn ọmọ ogun sílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yá kí kábíyèsí kan pe Sunday Igboho àti gbogbo àwọn tó ń tẹ̀lé Sunday Igboho ìlú Ẹkùn gbogbo wọn ní ìfẹ́lódún àpapọ̀ àbẹ́ gbogbo kíbi tí Sunday Igboho bá ṣáà ti lẹ́ka sí kí gbogbo wọn kan parapọ̀ kan dẹyọ kan kí gbogbo bí tí OPC Oòduà People Congress náà bí táwọn náà bá wà kò bá jẹ́ Oòduà Reform kò bá jẹ́ Oòduà Extra kò bá jẹ́ Oòduà International kò bá jẹ́ anything Oòduà kí gbogbo náà sí kíni kan parapọ̀ kí wọ́n parapọ̀ kí àti Sunday Igboho àti Gani Adams kí kábíyèsí pé gbogbo wọn kí wọ́n wá jọ sọ àsọyé pọ̀ torí wípé ìdí tó pọ̀lọpọ̀ àwọn èèyàn fi ń sọ báyìí káwọn òmòye tí wọ́n fi ń sọ àwọn nǹkan yìí ni wípé tí Sunday Igboho bá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ tí Gani Adams ń ṣe tiẹ̀ lọ́tọ̀ ó ṣeé ṣe kí kíláàsì kó máa wà kí gbọ́mi sí omi ò tó máa wà ọ̀pọ̀lọpọ̀ àwọn òmòye náà tó wọ́n sọ wípé tí ó bá ṣẹlẹ̀ báyìí pé ó ṣeé ṣe o kí wọ́n máa fẹ́ gbàbọ̀dì fúnra wọn torí wípé ọ̀rọ̀ ti di ọ̀rọ̀ superiority tẹ̀rípọ̀rọ̀ ńlá dẹ̀ ní nǹkan tó sọ pé ọ̀rọ̀ ti wá dọ̀rọ̀ superiority pé tí wọ́n bá wà ní separate pé àlàáfíà lè mọ́ tún fẹ́ wà torí pé bẹ́ẹ̀ làwọn tó jólólùfẹ́ wọ́n fẹ́ máa sọ pé wọ́n fẹ́ máa ṣe nǹkan tí ó mọ̀ fẹ́ bí àwọn bí nínú àwọn olólùfẹ́ bí àwọn máa ṣe nǹkan tí ó mọ̀ bí àwọn náà nínú wípé àlẹ́ náà dìde ó lè má fẹ́ sí àlàáfíà tí ilẹ̀ Yorùbá ń pè fún gan ìdí nìyẹn tó yẹ pé àwọn lọ́balọ́ba pé bí Aláàfin Ọ̀yọ́ ṣe pé Gani Adams ó sì pé ẹ̀ka pé Sunday Igboho náà kí wọ́n jọ pé gbogbo wọn papọ̀ kí àlàáfíà kó lè bá jọba. now Ọọ̀ni of Ifẹ̀ bàbá olórí aládé gbogbo àti kábíyèsí wa ọba Adéwọ̀lú Rasidi Ládọjà náà àwọn ti pe Sunday Igboho pé ó yẹ kí wọ́n pe Gani Adams náà kí wọ́n pe àwọn méjèèjì papọ̀ kí wọ́n wá jọ sọ àsọyé pọ̀ kí àlàáfíà kó lè bá a wà nílẹ̀ Yorùbá ṣẹ́ni pé ọ̀rọ̀ ńlá ni pé kí àlàáfíà kó lè jọba ẹni pé ọ̀rọ̀ ńlá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sì ti ń sọ àwọn ọ̀rọ̀ látìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti fi ẹ̀hónú tiwọn náà tó ti fi hàn pẹ̀tù ọ̀rọ̀ yìí bó ṣe yẹ kó rí òun ni nǹkan tá à ń sọ yìí pé ṣe wípé kí a máa fẹ́ ṣe ní ìwọ òjò ní èmi òjò ọ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá pé ó yẹ kí gbogbo wa kájọ gbé ìgbésẹ̀ tó ní agbára ni kí ó mọ̀ bá wọn sí pé àwọn kan wọ́n mọ̀ sọ wípé àwọn ti Igboho àwọn kò mọ̀ sọ wípé àwọn ti Gani Adams gbogbo nǹkan báyìí ni kò yẹ kó máa ṣẹlẹ̀. àwọn gómìnà ilẹ̀ Yorùbá kí wọ́n gbárùkù ti Sunday Igboho lẹ́yìn pé kí àlàáfíà kó lè jọba pé tó bá tún ní ká bá pé Gani Adams separate kan pé Sunday Igboho separate pé gbogbo nǹkan lè mọ́ jọra wọn wípé kí wọ́n jọ pé àwọn méjèèjì papọ̀ kí tó ṣẹlẹ̀ àwọn lọ́balọ́ba nìkan o pé àti gbogbo gómìnà o àti àwọn lọ́ba o kí wọ́n pe àwọn méjèèjì papọ̀ kí wọ́n lè sọ nǹkan tí a fẹ́ nílẹ̀ Yorùbá torí pé ọ̀kan náà ni gbogbo wa àwọn òye tí ń sọ̀rọ̀ wípé kò lè work pé kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé ọ̀gá méjì ò lè wà ní ọkọ̀ kan náà tẹ̀rípọ̀rọ̀ ńlá làwọn èèyàn náà tó sọ wípé àwọn nǹkan yẹn ò lè ṣẹlẹ̀ pé torí ọ̀gá méjì kò lè wà ní ọkọ̀ kan náà ní oríṣiríṣi kan táwọn èèyàn sọ ṣùgbọ́n àwọn òwòye tán mọ̀ nípa ètò tán mọ̀ nípa security sọ wípé tí ó lè mú kálàáfíà ó tètè jọba ní káwọn méjèèjì wà together kí àwọn lọ́balọ́ba sì fi àṣẹ sí fún wọn tó bá ti fàṣẹ sí àwọn méjèèjì á lè jọ máa ṣiṣẹ́ yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. kí lóò ti yín ẹja gbọ́ ẹja pàdé lábala ìrísí ti ṣe comment section
ẹ bá like ẹ bá share ẹ subscribe sórí ìkànnì yìí. iSeen TV yín náà lélẹ́yìí ẹ ṣé o tẹ́ǹtẹ́ ti sí wa ò ní gbogbo. Please like, share, comment and subscribe. Thanks for watching.